ìgbà àìmọ̀ ìgbà ìmọ̀ lohun tá a ṣe nígbà kan àná tó jẹ́ nǹkan kàyéfì nígbà tá a rò pé ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n tá a ń rántí lójoojúmọ́. Kò sí ẹni náà láyé yìí bàbá tí ó wà láyé tí kò ní ní nǹkan kan tó ti ṣe tí wà ń kábàámọ̀ pé kí n ló dé tí mo ṣe. Ó pẹ̀ka o, ọ̀tọ̀ọ̀tọ̀ ni ti kálukú. Bàbá, kí lorúkọ yín? Ẹ sọ gbogbo àgbáyé. Ṣeun. Orúkọ mi tí ìyá àti bàbá sọ mí láti ìgbà kékeré ni Ayọ̀ọ́lá Ògúnṣínà. Ayọ̀ọ́lá ó túmọ̀ sí ayọ̀gbọ̀lọ̀ lọ́wọ́ ọkú. Àbíkú ni mí o. Mo fẹ́ wálé tẹ̀ẹ̀mẹ́ta kí n tó dúró. Àbíkú. Nígbà tí mo wá lọ ni bàbá mi wá ṣe àwọn nǹkan kan lérí mi torí pé ìrònú tún bá ìyá mi gbà náà. Oògùn nú o. Ayé mi ọmọ bóògùn ni. Wọ́n ní àwọn ṣàṣe nǹkan kan àti àwọn nǹkan kan. Kẹ́ ẹ lè dúró. Kí n lè dúró. Nígbà wọn wá bí mi tán wọ́n tún jẹ́ kí n mọ̀ wípé nígbà wọ́n fẹ́ kọlà fún mi níjọ́ kẹjọ torí tí wọ́n fẹ́ dábẹ́. Èyí ṣe máa ń la gbogbo ẹ̀ délẹ̀. Wọ́n fẹ́ kọlà. A gbọ́ nínú Bíbélì wípé àwọn ọmọ Ísírẹ́lì ní ọjọ́ kẹjọ kí ẹ kọlà fún àwọn ọmọ yín. Bàbá mi fẹ́ kọlà fún mi, ọ̀dà wọn fẹ́ dábẹ́. Wọ́n nígbà wọ́n gbé mi lérí ọpọ́n tí wọ́n ti rẹ́ kíní dondori kíní ìsọnù. Wọ́n ní bí wọ́n ṣe gbọ́ bẹ̀rẹ̀ báyìí tí máa báyìí. Wọ́n ní mọ̀dọ́ mo tó ń lọ ni. Ẹ padà. Mo wá lọ gbárí ìyá mi á ní ẹni tó sì ń ṣe abẹ́ obìnrin ni àbúrò bàbá mi ni. Wọ́n á sọ wípé ọmọ èyí tọwọ́ oníkọlà kú. Ńgbà wọ́n wá dá mi padà tí mo padà sí ilé ayé wọ́n wá tún orúkọ mi sọ sí Ayọ̀gbọ̀lọ̀ lọ́wọ́ ọkú. Ayọ̀gbọ̀lọ̀ lọ́wọ́ ọkú. Ètí ń jẹ́ Ayọ̀ọ́lá. Látayọ̀ọ́lá ó wá di Ayọ̀gbọ̀lọ̀ lọ́wọ́ ọkú. Nígbà tẹ́ ẹ dàgbà bàbá Ayọ̀gbọ̀lọ̀ lọ́wọ́ ọkú tí gbogbo ayé ń pè ní Pápílólò lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri àgbáyé. Nǹkan ìmọ̀ wo lẹ ṣe nígbà ìmọ̀ tó jẹ́ pé ẹnìkan lẹ mọ̀ tí sì ń dùn yín pé ní tí mo dánwò yìí bẹ́ẹ̀ bá lọ lọ́jọ́ iwájú Ọlọ́run kó béèrè o ṣùgbọ́n tí a bá ti sọ ó ti kúrò lẹ́sẹ̀. Ó ti sọ bẹ́ẹ̀ náà ẹni tí ò dẹ́ṣẹ̀ rí mi tí rí. Èmi mọ̀ pé gbogbo wa ni àríbá kan náà. Ìwọ tó ń wò mí bí mo ṣe rí lórí o lè ní ọ́ o. Torí mọ̀ pé ó lè gidi ni mí hàn gbà náà gbà mọ̀ wá kékeré. Ẹ̀ ń já olè. Èmi ò sì mọ̀ pé ó lè nítorí wọn mọ̀ pé ní tí ọ̀dà ni. Ẹ ṣáwò. Yóò dáa fún ọ. Bàbá mi jẹ́ àgbẹ̀ paraku. Àgbẹ̀ tó sì ajẹ́ yìí ó mọ gbádùn ara ẹ̀ púpọ̀ jù torí ọ̀dọ̀ wa bí abúlé kékeré ni ó ti dìlú láìsí yìí o ṣùgbọ́n ńgbà náà mi ì fẹ́ tí ì dárúkọ abúlé ni. Bàbá mi máa wá síbàdàn wá ra oríṣiríṣi nǹkan. Ìmọ̀ lè kó oríṣiríṣi nǹkan. Ní táwọn ò rí lóko dáadáa tí ṣe gbajúmọ̀ lára nǹkan tí mò ń wí ní bisikíìtì tá a máa ń jẹ pàmbólàmbólà tá a pè ní cabin biscuit. Búrẹ́dì. Lọ́wọ́ bisikí. Bisikí. Everybody shop is bisikí. Ṣé ẹ wá rí bisikí yìí inú páálí báyìí ni ó ṣe pẹrẹ báyìí ó tóbi dé ó pupa lórí wọn kọ cabin biscuit sí. Pàmbólàmbólà. Tí bàbá mi bá lọ sí Èkó páálí yẹn ló máa rà wálé tó bá rà wálé yóò ra bọ́tà sí yóò wá gbé fún ìyá mi. Wọ́n ní àwọn abọ́ tangaran ṣé ẹ mọ̀ tí wọ́n ń pè ní tangaran abọ́ tangaran ni bí díìskì rẹ̀ ń pè ní ìsìn bọ̀ díìskì ilé alámọ̀ ní gbọ̀ngbọ̀n báyìí ni ó tóbi ó wúwo bí mẹ́ta ni bàbá mi ní sílé oríṣiríṣi kan ni wọ́n kó síbẹ̀ ó máa ń kó ẹja síbì kan ìpékeré àti pàmbólàbùlà tí mo wí wọn ó dín síbì kan wọn ó kó sínú abọ́ wọn wà mú ẹran àgbẹ̀ tí wọ́n ti yan tó ti gbé dáadáa wọn ó gbé síbì kan so inú fírémù kọ́ńbọ̀dù kékeré kan ní pádọ̀ wà ní wọ́n máa kó gbẹ̀ sí tí wọn ó dè mọ́bẹ̀. Mo ti á ń dàgbà díẹ̀ bàbá mi díẹ̀ láìkì mi púpọ̀ ìyá mi náà láìkì mi wọ́n gbà mí láàyè láti máa rìn káàkiri ilé
nígbò wá pẹ́ tí mo tó bí ọmọ ọdún 12 mo ti bẹ̀rẹ̀ sùkúù ńgbà náà. ẹ ti gbọ́n. mo ti gbọ́n díẹ̀ wọ́n á lọ sí sùkúù. ìyẹn tó wá jẹ́ bàbá rẹ̀ sí máa ṣe mí ni wípé bàbá mi nígbà tó bá ń jẹ àwọn kìíní pálọ̀ a máa ń yọjú wò pálọ̀ ni yóò lọ síbi kọ́ńbọ̀dù yóò mú bisikíìtì bíi 2 yóò mú sínú sọ́sà àwo oníkíní ni o alámọ̀ ni wọ́n lò ń gbà náà yáà mú yóò máa jẹ bí ṣe ń jẹun máa dùn mọ́ mi. ó le. màá kàn máa wò wọ́n mo sì mọ kíní. wọ́n á rí i pé bàbá mi láìkì àti máa jẹ ibi mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ olè jíjà lò ọmọbìnrin. nígbà bàbá mi bá ti á lọ tí gbogbo ilé bá ti dá páká tèmi náà ti sọ pé mo sì é lọ tí wọ́n bá lọ yín wàá yọ parapara yín padà wá yín bọ̀ síbi kọ́ńbọ̀dù yín mú bisikíìtì kan wọ́n jẹ. dáàdì mi á wá dé tó bá débẹ̀ àbí o ìyá mi ló gbé yẹn ẹ ló mú bisikíìtì ń bí yìí ṣé òun jẹ tó báyìí lánàá ni òun ọmọ o ṣé àwọn kóhùn òfin débẹ̀ wọn ò tètè mọ̀ pé mi mọ̀ ń jẹ àmọ́jọ́ tí àṣírí mi ọ̀ wà tú ìyá mi ní máa ń so oúnjẹ bàbá mi ó wá mú ẹran torí wọ́n máa ń dín ọbẹ̀ dádì mi ni inú yàrá ẹ̀dẹ̀ náà ń gbé sí ẹran ẹ̀ sì máa ń rùn sí mi débi pé ọgbọ́n pé ẹran tó dáa ni eegun ni bàbá mi máa ń fún mi jẹ nígbà bá jẹ tán tó bá jẹ èmi ló rẹ̀ sì máa pé ayọ̀ ó máa ní sáà yóò gbé eegun fún mi láì ṣájá ni wọ́n ó gbé fún eegun lọ máa jẹ tí ẹ bá jẹ eegun kù fún ọmọ ìbàbọ ẹ lè mọ ṣépè fún bàbá nǹkan lábẹ́nu èpè tí ò ṣe ṣẹ́ jáde pé olórí burúkú bàbá ọjẹ́ jẹ́jẹ́ kó tún lè jẹ eegun kù fún bàbá ṣàgbé fún mi máa lọ sí skul ìjọ náà máa wò pé ó pẹ́ tí bàbá yìí ti máa yọ nǹkan jẹnu yàrá rẹ̀ tí ì fi fún mi jẹ èmi náà máa jò dín nìkan èmi ò mọ̀ pọ́bẹ̀ ti sùn nínú yàrá. kí ni jẹ́ báwọn. ó sùn ó ti kí mọ́ra wọn kò. ọbẹ̀ ti sùn. ó ti sùn tọ́bẹ̀ bá sùn. ọbẹ̀ ti sùn ó ti tutù ó ti sùn ó ti dì. yọ̀dà fún ọ. so ń bá máa ti skul dé máa yọ gọlọgọlọ wọlé ìyá mi ṣe lọ sí ibi tó ti máa bẹ ẹ̀gẹ́ pé mi ṣe yọ wọnú ilé nù mo gbà pálọ̀ wọlé mo bọ́ sínú yàrá bàbá mi. kò sì síná ṣàpè àwọn èéfín kò sí wíńdò ní yàrá torí òtútù máa bọ́ síbi ọbẹ̀ mú mọ́ bí tí kòkò ọbẹ̀ wà kò sì dọ́ra àṣàyàn 4 péré níbẹ̀ inú ọbẹ̀ mi ọmọ ṣé àmọ́ tí ń tẹ̀yìn ò rí ó lè ojú kòkòrò tí ń bá mi jẹ́ òjẹ́ kí n gbádùn bisikí kò dùn ún jẹ fún mi mọ́ bí mo ṣe bọ́ sínú nínú mo á gbọ́ mú ẹran ẹyọ kan mo yọ mo fọwọ́ kan èrè ìdá torí mo tó ká bẹ̀ wò mo kàn yọ ni. ó lè. gíra mo bọ́ta inú pálọ̀ tí mo bọ́ sí mo kàn bọ́ta ni igbó kan bẹ lẹ́kùnlé wa igbó àwọn kókó àbí ewé gbọ̀nràngbọ̀nràn ní bẹ́ńbẹ́ nígbà mo débẹ̀ mo kọ́kọ́ mọ ẹran mo sọ ẹ̀dùn mo bẹ̀rẹ̀ sí í jẹ mo á ti jẹun tán mo nu ẹnu mi mo mú erùpẹ̀ ńlẹ̀ mo fi sọwọ́ ọwọ́ mi mo fi ṣe ẹnu mi kó má bàa máa dán mo padà nù ilé ó wá da lẹ́gbàá tí bàbá mi tó kó dé tí wọ́n ní ká lọ gbọ́bẹ̀ kaná bàbá mi máa gbọ́bẹ̀ kaná ó máa gbé jáde gbé fún ìyá mi ni bó ṣe á gbọ́bẹ̀ jáde tó fún wa àbí ìsọ jẹ pẹ̀lú bẹ́ẹ̀ ìsọ mú ẹran líbẹ̀ òun ò mẹ́ràn òun ò jẹ nǹkan ká ọ̀nì kan ti mẹ́ràn líbẹ̀ gbára tí mo ti gbọ́ pé wọ́n mẹ́ràn nù ilé mo ti tú dànù. mo ti sájà dànù títí máa wò ó gbò wá dijọ́ kẹta máa mi ní ayọ̀ ìwọ ló mẹ́ràn jẹnu ilé torí ìwọ nìkan ló wà ní ilé mi ẹ̀rà ẹsẹ̀ mi owó ní èrè mi ẹ̀ẹ́sẹ̀ mi ṣé ẹ wá rí gbà tí mo ti jẹran yìí ìwọ Ọlọ́run Olódùmarè mọ́mọ́ jáde o ẹ̀rí ọkàn wá ń jẹ́ mi wípé ṣé èso lè ní mo jí bisikíìtì jẹ mo ò rí mi mú mo tún á jí ẹran wọ́n tún á sọ pé èmi mo jẹran yìí ìgbà ẹ̀mọ ní o torí wípé ó bí bàbá mi ń púpọ̀ ẹsẹ̀ ń jalè yẹn ti sìn. ó lè mọ tún jẹ́ kí n lọ mọ ìjà ṣé ọ̀kánjúwà àìsàn bẹ lára yín ti sìn. ọ̀kánjúwà kò sẹ́ni tọkànjọ́ òsì lọ́wọ́ rẹ̀ ọkànjọ́ ò lè wá síbi tèmi mọ́ mò ń jẹran jẹ náà nulẹ̀ o tó bá dòrú tí ìyàwó mi bá sùn. ẹsìn jalè bàbá. ìgbà ìmọ̀ nígbà tí mo sọ yìí wọ́n jẹ bí o ṣùgbọ́n bàbá mi wá mú mi létà ìjọ tí wọ́n wá mú mi agbọ́n lọ́ka mi lóko. agbọ́n ni mo ní mo lè jálé agbọ́n àṣé ò lè mi tí mo jà ló fẹ́ fìyà jẹ mí ilé agbọ́n tí mo já báyìí ọ̀tá mi délé ni
máa bẹ̀rẹ̀ sí sunkún orí burúkú mọ̀mọ́ ṣe tèmi o kí mọ̀ jìnnà jẹ bẹ́ẹ̀ mo jíjẹ tó jẹ́ ká gbọ́ yẹn. àṣírí wa tú. àtúrù ní ayé náà. ìwọ ló ń jí bẹ́ẹ̀ jẹ́ orí ìtọ́ parọ́. ṣé ìwọ ló jẹ agbọ́sẹ̀ èsì ta yín ni. agbọ́sẹ̀ ti tèmi ni. ẹ á rò pé wọ́n di agbọ́sẹ̀ lórí olè tẹ́ ẹja ni. mo fẹ́ kó èrè ìwà àbí tí mo jẹ lágbé ìta mi lójú ta mi mú. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Ayọ̀ Ògúnṣínà tí gbogbo yín mọ̀ sí Papa Dolo. ṣé o lè dáa ṣó lè dáa. ìyẹn ni kẹ́ ẹ mú o ẹ̀yin ọmọ wa tá a bá ń sọ fún yín pé olè ọ̀dá olè ọ̀dá. ìjọ kan làṣírí olè ó tú. ìjọ kan làṣírí olè ó tú o ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ní tó lóhùn. ẹ ṣeun ìgbà ẹ̀ amọ̀rin ibà o mo mọ̀ pé ẹ̀ tó ní míì tó le jù bẹ́ẹ̀ lọ. ìkan wà. ọ̀la láyànjú èèyàn. ó bẹ́ta. ọ̀la láyànjú èèyàn.